Mgbe àkọ́kọ́ gbà dé ìta òkúta ńpòkó wa lọ níta òkúta mẹ́sàn-án pélé dìjà ẹnìmọ̀ àkúǹkalẹ̀ àkọ́alẹ́ àkọ́sùn àkú òwú à ń kí gẹ́gẹ́ bí àti ń bá ètò ìwà gbo èyí wò wáyé à ń fàfọ́ pàṣẹ ètò ń chani ẹni ó ń wo ń dà ń pònà adánlára náà wà àní ayémọ̀kọ́ ń bẹ nẹ́fù dẹ́sán oṣù yà wáyé ndike káfù dára láàyà àgbẹ̀ǹbẹ̀ mbè mélòó kan káfù bèèrè àwọn ọmọ ta wọn bá àgbọ̀tà tó ẹ̀kọ́ àní ìdúrà gbọ́pọ̀ wọn ndí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àti ń bá gbogbo èmú ẹ̀ àpéwọn bá skul náà pè mí fún èdè kọrin fún. ẹ kọ tẹ ń wọ ní Àsánwódé Jacob ọmọ gbọpọ ní gbóhùn wa. ń tẹ́ géńjé. ń kì í sẹ́mi jánu. ọ̀hún sẹ́mi jánu ń ṣe ó di inú mọ́ ẹ̀ kò pé bẹ́ẹ̀ gbèyẹn ká gbèyẹn kọ́ àní kéfò òyìnbó gbèfò òyìnbó nkwenye ke gba nko ndi kun ada kan o ani kese mo nkwe enwe emu la yin igbeyan emu la yan kan emu yen oda enumo igbeyan àkọ́kọ́ gba dé ìta òkúta ńpòkó wa lọ níta òkúta mẹ́sàn-án pélé dìjà aditakuta ayi kòkun lọbẹ. bẹ́ẹ̀ ló ń pè. bẹ́ẹ̀ ni káfọ ní ipò yà yí bẹ́ẹ̀ ipò. bẹ́ẹ̀ ló ń pè. ẹ kọ ipò yẹ. Àdìgbò náà pé. ké Àdìgodo. Àdìgodo. kò tí Àdìgodo. ètò ayédè omi so. ipò yẹ. Ńpè apọlọ náà ń pè. Apọlọ nù ní. Ńpè náà ń pè ní apọlọ pàdé nítòkúta ń pè ẹ̀wọ̀n gẹ́gẹ́ ẹnu mi apọlọ náà ń pè lédè njà. Mgbe kejì kí wọ́n pè ní nwọ́. Nwọ́. Kọ́ pè ní nwọ́ ẹ̀. Ní chàtú àgáwọ̀ ní mẹ́rin máa ń mú náà tọ̀dá lẹ́gbàá ewé oúnjẹ náà pè ní wọ́. ń bò nù tọ̀dàgbò owó oúnjẹ. Ewé oúnjẹ náà pè ní wọ́. Wà ìgbà pé kò fún ti tọ́ ìgbà yẹn. Nǹkan fọ ní èkè mú àwọn bẹ́ńkà tuntun mò ń wọ́ dáadáa kò tí ń bí ọ̀nà tọ̀dá ló gẹ̀gbò ewé oúnjẹ. Mo nọ ìdí jẹ́ ìbò nù gbọ̀nà abẹ́. Gbèdé ń bí ewu oúnjẹ náà pè ní wọ́. Bẹ́ẹ̀ ò kí ló ń kọ́ tọ̀dà bẹ́ẹ̀ ló jẹ́. Mbe oúnjẹ ìyàtọ̀ fún nwọ́. Nwọ́ mbe oúnjẹ ni ó pè ní wọ́ ọ̀nà ọ̀kẹ́ tọ̀dà bẹ́ẹ̀ ní fún. Bọ́jẹ́ ní ewu wa dìkan ni ọwà gbogbo ìdíwé nǹkan jẹ́wé à ń bẹ́jẹ́ ní ọ̀ǹtọ̀dá dìkan náà dànkọ́ ibẹ̀ pé ó ti dìkan wá wà á bẹ̀ nìkan wá jẹ́. Tọ́nọ́kẹ́ dàkan síbẹ̀ ń kéyìn ewu oúnjẹ bẹ̀ ní fún dàkan síbẹ̀ ní ìdí wọn pè ní wọ́ ni. Ọwà bẹ̀ fọ ayé. Ọmọ wa jẹ. Bó ló ń bọ̀ ní. Àwọn náà nọ wáyé àwọn náà kọ́ níwò fẹ́ wá sí ní ọyẹ́ ìdúnwá ọ̀n kò lè jẹ ẹ̀wọ̀n kò lè dé lọ́dọ̀ àná ẹ̀ tó mọ̀ àlẹ́ ìpinnu wá ní alágbájá wà ní òkú sílé. Bóyá síbẹ̀ mi ndé àti ọyẹ́ ìwánu ní fọ̀ọ́sẹ̀ wà ní njẹ́lọ́dé nìdí wọ́n yẹ. Fọ̀ọ́sẹ̀ èfó ẹ̀ èdè fọ̀ọ́sẹ̀ èfú nọ́múnọ́mú kan. Màá ń gbẹ̀ nǹkan sí màá ń gbẹ́ nǹkan kan sí ní India nùnà yẹ. Dèní yẹ kọ́ mọ̀ ní dèní yẹn wá nǹkan bá sí mi ní. Ke èdè fọ̀ọ́sẹ̀ ìzó èdè fọ̀ọ́sẹ̀ méjì náà o. Ọ̀dà ẹgbẹ́ síbẹ̀ nomi ètò ya ń ṣe kò tí mọ ara làbún ṣe àní olùgbò mélòó kan ní à ń bèyí ní ó ṣe làbún gbẹ́ sílẹ̀ ni kò tí àdáṣe ló ń bá fún ẹnìkan lè sì kan bí kéèmù níbẹ̀ náà wà àgbàlagbà wọn àjọ ń ṣiṣẹ́ kò tí ọgbọ́n tí mo dé wa a kò tó láti bèyí níjà ó rí bẹ́ẹ̀ àní bẹ́ẹ̀ ni ó àní kégbà bẹ́ẹ̀ ó ní ìdíjẹ́ náà pè ní nwọ́lédè níjà ìdíjẹ́ ewu oúnjẹ. Mbeyin ẹ̀kẹta gbólóhùn mélòó ká tí kò gbẹ́ jáde lánàá nísìn nígbà fọ̀fóònù ní panumú àfọ̀fọ́ lẹ́nu kọ́ dẹ́kẹ́ ni nke ka gbólóhùn mẹ́wú kò yẹn ká tí kò gbẹ́ jáde lánàá ẹ̀ gbóòrùn fàrọ̀ ní panumú ọ̀fọ̀fọ́ lẹ́nu kọ́ dẹ́kẹ́ ni ó lè dé gbólóhùn mẹ́wú kan wá. Ndende ọ̀fọ̀ wáyé. O ti fọ méjì ní máa ń fọ nígbà tí o fọ mọ̀ nínú náà
Panmo. Giải đếch cái về. Giải ố tú. gbede anu kɔ bɔni kɔfa adu anu Giải đếch cái lá phải không? Phải bé. anu kɔ bɔni nfun lɔkɔn so bá fɔ n'o fa fɔ ŋgbɛngbɛ fe Anh phải đốt tú. no o to Anh em cũng về. Giờ bố đếch cái về nó này cái nó có nó không còn. kɔkpɔ ni tso gobi fun nene afɔ fo onu fa ŋgbɛngbɛ ani kpanumu Anh em cũng lắm. kpanumu anu ɛkpɔ la fɔ nga go gbɛ gbo ɔkɔn ne donc gbɛ mɔ ɔkɔn so ngede ahun ti fun wa nu nga fun yɛ yin nɔ kumɛ. Anh cũng phải đi về. Giải vào ô tô phải anh phải tiếp bèo đếch cái. gbede anu go si ni Anh cũng xin lỗi. Anh cũng xin lỗi. nfun lɔkɔn nga fɔ ni anu yiya Còn này. eke yi ne Aye. bon eke mɔ ne o Nhưng mà em tâm nào nôn bèo ni. ok Cái cá đó đi nhau thì cái nó quay. Cái gì mà nó vô. Ok mà ni. Qua luôn đi. Anh phải đốt đếch cái này. Có phải về anh phải tiếp bảo bên biết. gbede anu kɔ bɔni Anh thể giá bên biết. anu yiya ndi yɛ ti fun mejɛ Nếu như nó cái nào phải tin cái nào không bên đây vậy nên mà ni. mɛwu na fɔ meji ne de Mày trả thì đôi. ok mata Tôi níp ảnh vẫn bắn mu. kpanumu yɛ ni fɔ yɛ ni ɔfa ohun egbe kpanumu Anh này giá bên biết. Cái ta ni. angolo Giờ cả đấy cái nó phải là in. gbede anu kɔ bɔni o di enumɔ nfun lɔkɔn ba ye deɛ enumɔ bɛ enu kɔmɔ ɔkɔn ni ka ko fɔle de nca n'ogbɔgɔ ɔjɛgɔ adu ike kɔ si nsalɛ nkɔn ike kɔmɔntɛ ike edugunko de yeye nwɛ nka bɔ si lɛkɛn kí a pè ń jẹ léde njà. Ìje. Ìje à pè nó mới ní ìje. Nó mới cho nó ọwọ́ bí bẹ̀lẹ̀. Àwọn ṣe nó mú àwọn kí nó mú fòdù fún ìjà wọn. Njà àfúndẹ ọ̀nà fúndẹ ara ẹ̀ kí wọ́n pè ń jẹ ni. Bẹ̀rẹ̀ kẹ́rù ìbá ń parí òye o. Olùgbọ́n pòwe kan ọ̀ ní ọfà kọ̀ǹgọ̀ǹgọ̀ ní kí agbọ̀n yín ìpayẹ̀. Káwé àwa. Káfíwé àwa. Yẹn ká ń payẹ̀ ń bẹ yẹn kẹfà. Ọjọ́ kó òwe ń ta ni. Inú ìtẹ́jú mẹ́rú ń kéde iye òwe yẹn mú ẹ. Bẹ́ẹ̀ ń dé ẹ̀ bẹ́ẹ̀ ní ké ń gbà ǹjẹ́ bámú ǹjẹ́. Inú ìtẹ́jú mẹ́rú. Ká dé òwe yẹn. Òwe yẹn sàmú ẹ̀ bẹ́ẹ̀ mú ọ̀kan ń ké ń gbà ǹjẹ́ ní kọ́ ń pọ̀ lọ. Mwa wango. Kwa hiyo wande mungkin. Ni kende. Nzande wala kwa. Nzande we mwe. Aya ipe. We okoni. Nde ni ule wande te ngeni ngati. Ube uno ibe mwe ngai. Efo imawo tunu. We songa wongwe ni. Ede òwe ta wale we efo no tẹ́jú mẹ́wú ba ye izade ni ke fo. Dadi ko fo ni gẹ́gẹ́ bá ń fọ yín ká olùgbọ́n fọ ní ẹ̀kọ́ jẹ́ alágbájá àkàyí bẹ́. Gèdè òwe náà fọ. Olówó kan náà fọ bẹ́ẹ̀ àmọ́ mẹ́wàá pé bẹ́ẹ̀ ni yóò bá lèmi mọ̀ náà tó ti ní ẹ̀kọ́ ní Yorùbá. Gbèrè èsì àdóòwe yé mọ̀ ṣáà wá agọ̀fọ̀ èdè òwe ń pọ̀ fún èdè òwe ncha òwe ń fún wa lọ́kàn. Ọ̀kan náà ló mú wáyé. Ké. Àwọn fọ̀kan ní ìtàkùn lámàmù. Ẹlẹ́jọ́ ní ìyẹn náà fọ̀mọ́ ní àlejò kọ́ ọmọ tó lé náà. Àlejò kọ́ ọmọ tó lé ọ̀kan ní ìfọ̀ ẹ̀. Ok. Mo gbọ́ pa mi kà mọ́ mi wo ti pọ̀lẹ́ o. Bóyá mo ní pọ̀lẹ́ òun kẹ̀kẹ́ náà lé wọ́n tẹ̀ ẹ́ nínú ta ẹ̀kọ́ yẹ́lẹ́ yìí. Yóò pọ̀lẹ́ ní ká ẹ̀kẹ́ ní kàmbọ̀lẹ̀.
ya bọ̀ fún wa náà fọ́ tó. bẹ́ẹ̀ kì í pọ̀ ká dá dó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti tán. Ètí tán. Àwọn tó bẹ̀ náà tó kì í ṣe ìpínlẹ̀ Ó di ènìmọ̀ ètí ègúnjẹ́ kí máa gbàgbé nomi spectacle wa ẹ̀ ìmẹ́lẹ̀ yìí. èyí mẹ́fà rí. Wọ́n yí mẹ́fà kí máa gbàgbé nomi spectacle ẹ̀ ń bẹ 9 décembre. Kò bè dín commune ban tẹ̀ ọ̀nà kó tá mu lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ní maison des jeunes. Ẹni ò kọ́ gba ticket wa tó wà disponible. Ticket ọlápò kan wà, ọlápò méjì wà, ọlápò mẹ́wàá. Ènìmọ̀ gbé òkè pè wá tàbí òkè gbàmú náà dó ìyá ń ṣe yìí. Képe numéro igbo ó wà ní ìsàlẹ̀ fídíò yẹn wẹ̀ képe 51 47 66 94 ènìmọ̀ ire o ó dìgbà. olówó láyé mọ́ mú jákèsí kan yìí ekú orí èjì ìdàgbọ́ fọ́ ibà gbogbo fèdè ẹ̀tọ́ ìdàgbọ́ tó níyàn ètò ìjàgbá wà ní ìdí ọ̀la yìí.